Follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Akí gbogbo wa nílé lóko lẹ́yìn òjò akí wa wípé àkúbọ̀ ojú ọjọ́ ṣe rí. Akí ẹ̀yin akí ẹ̀yin bàbá akí ẹ̀gbọ́n akí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show àyè ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ títí yín náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run àyè ọpẹ́ a máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa. Èwo la mú wa fún wa ní ọjọ́ títí òní wípé kí a sáré ṣe àgbéyẹ̀wò ẹ̀. Àwọn ọmọ Yorùbá àtàtà àwọn ọmọ kóòtù òjíire. Akí wa wípé a kú oríire. Àní ní agbára ní ọwọ́ Ọlọ́run. Oore ayọ̀ ìdùnnú tí a kó wọ 2024 yìí àní kò ní fi wá sílẹ̀ sẹ́ a máa kó wọnú ọdún mọ́dún ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àní ṣe àṣedànù àní ilẹ̀kùn náà tá ń kàn sẹ́ láìpẹ́ láì jìnnà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ó ti di dandan àwa ti rí àmì àrídánilójú wípé nínú ọdún tá a wà yìí rere ló máa jẹ́ titi wa, ìgbéga ló máa jẹ́ titi wa, ìdùnnú ayọ̀ àti àlàáfíà ní agbára lọ́wọ́ Ọlọ́run. No going back ni òun làwa nígbàgbọ́ lé lórí òun náà ló lè ṣe é. Èyí tó wá ń ṣẹlẹ̀ yà ní retí wá sẹ́ ó ti tó wa lọ́wọ́. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ bá mi fi sínú comment section ńbẹ̀ wípé àníre yìí sẹ́ ó máa jẹ́ àjẹmọ́nú wa ni. Ìgbà wo ló máa wá jẹ àwa ò mọ̀ bá ti nígbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà sẹ́ ire ayọ̀ ìdùnnú òun ló máa ṣẹlẹ̀ fún èmi àti yín. Ó kí gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa like tó wa tẹ́ máa ń bá wa share tẹ́ máa ń bá wa fi comment sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ wa bọ́n ṣe ń sọ wípé èmi náà dẹ̀ ń rò bẹ́ẹ̀ náà ní gbogbo ìgbà náà wípé ká máa ṣe ní pápápá kó lè máa tó àwọn tó wà nílé káwọn náà lè máa bá wa ká lọ pẹ̀lú gbogbo àwọn àgbéyẹ̀wò tí à ń ṣe yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa náà. Kí ni mo fẹ́ sọ ńbẹ̀ ni wípé Ọlọ́run má jẹ́ kán sọ wá di ẹni àná, Ọlọ́run má jẹ́ kán sọ wá di ẹdun arinlẹ̀ tí n bá sọ dáadáa ẹni tó ti ń rí jẹ Ọlọ́run má jẹ́ kán sọ dẹni tí ò rí jẹ mọ́. Òun ló fà á tó jẹ́ wípé nílùú òyìnbó gan tó bá worst débi wípé ò tiẹ̀ wá fẹ́ ra data sórí fóònù ó máa lọ sí àwọn shops tó jẹ́ wípé ó máa rí data láti lò lọ́fẹ̀ẹ́ ńbẹ̀ kó kàn login ni almost everywhere. Ẹ wo ibi tán bá wa dé ní Nàìjíríà àti ra data wàhálà ni àti ẹ̀ ti jẹun gan ra data lọ́hùn àti ẹ̀ ti jẹun gan ọ̀ràn ni. Ó mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run ó ń ṣọmọ olókù bẹ́ẹ̀ ni àní sí pẹ̀lú òkú ẹ̀ a dẹ̀ dúpẹ́ wípé ayé ń gbọ́ wa as in ọ̀rọ̀ Yorùbá nation wa yìí ó ń lọ. Àwọn tó ń sọ wípé ó ti kú èyí tá a gbé wá lájẹ́lẹ̀ tí ọjọ́ ti tòní lè máa fi rí pé eléyìí náà ń pè ní wípé ó kú tì kò sí nǹkan tó jọ ṣe gbọ́ èyí tó ń lọ lọ́wọ́ nǹkan tó bá mu tó jẹ́ wípé national TV tó bá ń bá wa gbé ọ̀rọ̀ Yorùbá tó ti ń sọ ìyẹn lè máa fi mọ̀ pé àló kú tì sẹ́ eléyìí ò ń sọ̀rọ̀ pé wọ́n kó wa lọ sọ́dọ̀ olóṣèlú náà ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi àtàwọn tó ń bínú èló la ti dá èló la nílẹ̀ la fẹ́ fi ja ogun ṣe rí wípé ọgbọ́n ló gbà ìwọ̀nba erípẹ̀ mẹ́ta ni mo pè tó ń ṣe gan kò bá ọ̀fẹ́ dé sẹ́ mò ń tẹnu mọ́ sẹ́ kò bá ọ̀fẹ́ dé àwọn kan dẹ̀ ti jẹ́ wọ́n ti wá wọn ò jẹ́ kí owó gan kan tiẹ̀ rówó dá gan wọ́n ti náà ń kówó jẹ ni wọ́n ń kówó mì ní oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ wípé ọ̀fẹ́ ò ṣe nǹkan yìí bọ̀ mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà èrè ní gbogbo wa máa jẹ lórí ìrìn àjò yìí àníṣe lásán àìwó àìsùn wa àníṣe lásán gbígbàdúrà wa àwẹ̀ wa àníṣe lásán. Èwo ni a ní ká sáré mú wa láti ṣe àgbéyẹ̀wò ẹ̀ gẹ́gẹ́ bí mo ní mo máa promise bọ̀ ẹ̀yin náà ẹ promise mi wípé tá a bá ti ṣe ní kéékèèké ẹ̀yin náà ẹ bá wa pín kó wá jẹ́ bí àdéhùn wípé torí tiwa o lọ́n tiẹ̀ ṣe wá bá wa ṣe ètò yẹ ká fi ṣe 40 minutes bóyá ká fi ṣe 30 minutes ètò yẹ ká fi ṣe bí wọ́n ká dín kó kéré gan ni ní pápápá náà kọ́rọ̀ mi kó má bàa pọ̀ jù ẹ jẹ́ ká sáré lọ yẹ̀ wò wá ibo ni ká sáré gbà wọlé oh my god èyí lè tiẹ̀ kọ́kọ́ pa mí lẹ́rìn ẹ jẹ́ ká gba bíbá ìwọlé náà. táwọn ẹ̀ṣọ́ aláàbò ẹgbẹ́ àwọn Fúlàní pariwo wọ́n ti fẹ́ pa àwọn èèyàn wa tán ní Kwara o. Ẹgbẹ́ àwọn Fúlàní kan Gan Allah Fulani Development Association GAFDAN ẹ̀ka tìpínlẹ̀ Kwara ti ké gbàjarè síjọba ìpínlẹ̀ ọ̀hún àtàwọn ẹ̀ṣọ́ aláàbò láti wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí bí wọ́n ṣe ń pa àwọn ọmọ ẹgbẹ́ wọn nípakúpa láwọn apá ibì kan nípínlẹ̀ ọ̀hún. Wọ́n ní kì í ṣe ohun tó dáa rárá
bí ìjọba àtàwọn ẹ̀ṣọ́ aláàbò kò ṣe gbé ìgbésẹ̀ kankan láti fòpin sí báwọn ọ̀daràn kan ṣe ń pa àwọn Fúlàní láàrin ìlú àti nínú igbó láwọn apá ibì kan ní ìpínlẹ̀ náà, èyí tí wọ́n sọ pé ó jẹ́ ìṣòro ńlá fún àwọn báyìí. Alága ẹgbẹ́ náà, Alhaji Muhammadu John Wiro, tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Ìlọrin, sọ pé ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ọ̀hún tún wáyé lópin ọ̀sẹ̀ tó kọjá yìí. Gẹ́gẹ́ bó ṣe wí, Fúlàní tó lé ní 10 ni wọ́n pa nílùú Òkè Ọdẹ níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn lásìkò tí wọ́n kọlu àwọn àti àwọn ọmọ. Mo rò pé tẹ́ bá ṣe mistake, tá a bá jọ ṣe mistake, èèyàn 10 lọ́nà pa nínú Fúlàní o. Ẹ wo ọdún, ẹ wo ìgbà, ẹ wo oṣù, ẹ wo ọjọ́ tán ti ń pa ọmọ Yorùbá. Àṣé Fúlàní lè lọgun síta báyìí lórí èèyàn 10. Màálù kan ló pa o, ipò pa èèyàn 10. Wọ́n complain bitterly. Oh my God. A gbé kudos fún ibi ìlú bíi tí irú nǹkan yìí tó ti ṣẹlẹ̀. Nǹkan tá à ń sọ leléyìí, kò ń ṣe wípé ká kàn máa pariwo action ńkọ́, action, 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 action. Kò ń ṣe pé bóyá ká kàn máa pariwo àwa fúnra wa, àwa la máa gbára wa sílẹ̀. Mo gbé kudos abúlé ibi kábúlé tó bá jẹ́, ẹ jẹ́ ká dìde tán. Táwọn náà bá rí wípé yes, lóòótọ́ lótìítọ́ àti òdodo làwa gan ti rẹ́dì, wọ́n máa sá lọ fún wa ni. Ọ̀pọ̀ jù wá lọ, bọ́ wọ́n mọ̀ wípé ariwo ni. Bọ̀ tán bá mọ̀ wípé àwọn ọmọ Yorùbá ti ń bínú tán, táwọn náà lè fi sọ̀rọ̀ sókè báyìí. Ọmọ Yorùbá, àní ní agbára lọ́wọ́ Ọlọ́run sẹ̀, àní gbèrè tìjú. Now, ọmọ ẹgbẹ́ Miyetti Allah, ó ní ọ̀pọ̀ èèyàn ló farapa yánnayànna tó fi mọ́ àwọn obìnrin àtàwọn ọmọdé tí wọ́n sì dáná sun ilé tó lé lọ́gọ́rùn-ún kan tí dúkìá tó lé ní 200 mílíọ̀nù náírà sì ṣòfò sínú rògbòdìyàn náà. Ó tẹ̀síwájú pé àwọn ọ̀dọ́ ìlú ni wọ́n ṣe ìkọlù náà látàrí pé wọ́n fẹ̀sùn kan àwọn Fúlàní pé àwọn ni wọ́n wà nídìí ìdigunjalè tó wáyé, èyí tó ṣokùnfà ikú obìnrin kan nínú ìlú ọ̀hún. Ẹgbẹ́ àwọn Fúlàní yìí ti wá rọ àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tòótọ́, kí wọ́n sì ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà, kí wọ́n fojú àwọn tó wà nídìí ọ̀rọ̀ ọ̀hún hàn dé. Ó tún rọ àwọn ọba aláyé àtàwọn aláṣẹ tọ́rọ̀ náà kàn kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tó tọ́ kí àlàáfíà lè jọba lágbègbè ọ̀hún. Alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara, Èjìrẹ́ Adéyẹmí Adétòun, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní èèyàn 3 péré làwọn ti ní àkọsílẹ̀ pé wọ́n kú. Ó ní ọlọ́pàá ti wà ní gbogbo agbègbè ọ̀hún tí àlàáfíà sì ti padà sí ìjọba. Ó fi kún un pé kọmíṣánná ọlọ́pàá ní Kwara, CP Victor Láàyá, ti rọ gbogbo ìlú kí wọ́n jẹ́ kí àlàáfíà jọba tí ìwádìí sì ti bẹ̀rẹ̀ lórí. Àwa ò ní kàlàáfíà máa jọba. Àwọn Fúlàní sọ wípé èèyàn 10 náà ti pa nínú àwọn ọmọ tiwọn. Ọlọ́pàá dẹ̀ sọ wípé pẹ̀lú ìwádìí tán ṣe èèyàn 3 náà ṣì pa lọ́n pa nínú àwọn tiwọn. Ṣáwa lè ka oye èèyàn tán ti pa nínú ọmọ Yorùbá ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àní àwọn ọmọ Yorùbá sẹ̀, àsìkò náà ti tó. Mo rí fídíò kan, inú mi dẹ̀ dùn. Màá gbé fídíò yẹn wá lọ́jọ́ mi, torí pé a ti ní pápápá la fẹ́ ṣe. Pápápá eléyìí tún yàtọ̀ sí èyí tá à ń lò tẹ́lẹ̀. Within 30 minutes a máa ti, torí wípé kí ni ẹ̀yin náà máa promise wípé láti lè share fún àwọn tó yẹ kán rí nílé wípé náà lótìítọ́ àti òdodo èmi àti yín à ń ṣiṣẹ́ yìí, a dẹ̀ mọ́nítọ̀, a mọ bó ṣe ń lọ ní Nàìjíríà, a dẹ̀ mọ bóyá fẹ́ rí nílẹ̀ Yorùbá. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú òní ti èmi àti yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ ṣe ń kí mi pé a kú ètò, bẹ́ẹ̀ náà lèmi náà ń kí yín pé a kú bójú ọjọ́ ṣe rí. God bless you. Now, fídíò yẹn tí mò ń sọ, woman yẹn sọ wípé ẹ fi nǹkan nà wọ́n lórí tàwọn ọba tán pa ní ọba 2 tán pa yẹn tí kan escape nínú wọn, tán mú àwọn kan ní abúlé kan ní bóyá tòsí ibẹ̀ ni. Ó ní kí wọ́n fi nǹkan nà wọ́n. Woman yẹn sọ pé ẹ má fi wọ́n lọ́lọ́pàá lọ́wọ́, ẹ kàn fi nǹkan nà wọ́n, kán máa kó wọn lọ, because àlọ́ la máa rí. Tó bá kán tiẹ̀ lọ, kán lọ sí prison, ìyẹn ọgbọ́n kọ́. Bí òun ṣe wípé bọ́n ṣe sọ wípé àwọn fẹ́ gé wa kéré yẹn, káwa náà bẹ̀rẹ̀ sí ní máa dín wọn kù. Do me, I do you, no, God no go first. Òun ni ọ̀rọ̀ ilẹ̀ yìí. Ó dìgbà táwa ọmọ Yorùbá náà tá bá bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀, tá bá bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan kí nǹkan agbára tó ní kálukú bá ní, tá bá bẹ̀rẹ̀ sí ní lò lórí àwọn pípù yìí, òun làwọn náà máa bẹ̀rẹ̀ sí ní sá padà síbi tán ti wá. Wọ́n wá láti Ghana, láti
bóyá Yugoslavia or bóyá Niger tàbí nǹkan kan tó bá rí wípé ara ti bẹ̀rẹ̀ sí ní ni wọn àwọn náà máa sá lọ fún wa. Now ẹ jẹ́ kí a sáré lọ gbọ́ eléyìí náà. a fi tó ẹ̀yin aráàlú létí èyí tí ọ̀rọ̀ tó ń lọ tá a fẹ́ fi tó létí láàárọ̀ inú mo fẹ́ kí a farabalẹ̀ láti gbọ́ olóbó náà dáadáa látẹnu àwọn láńlọ́ọ̀dù àdúgbò kan ní Àkóbọ̀ wọ́n ń pe ibẹ̀ ní Eléwúro Harmony Quarters kí ni ń ṣẹlẹ̀ níbẹ̀ ọ̀rọ̀ rèé o. ẹ káàlẹ́ wà lájì ẹsẹ̀ wọn akúṣẹ́ náà ó ní ìdí pàtàkì tí a fi fẹ́ sọ jẹ́kẹ́ ìwà nípa ọ̀rọ̀ yìí sódà ibi tí ọ̀rọ̀ bá dé ibi tí wọ́n bá dé ẹ̀yin náà lè mọ̀ pẹ̀lú tí àwa àti àwọn ọlọ́pàá jọ ń sọ ní ọjọ́ fúngbà kan díẹ̀ lónìí láti rí ní àdúgbò yẹn ní ọ̀dọ̀ wa ní àdúgbò tí mo jẹ́ secretary tí mo jẹ́ secretary tí mo sì jẹ́ chairman security mo sì ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí now ó ti pẹ́ tí a ti ń gbọ́ tí a ti ń wo ilé yẹn a kì í rí ẹnìkan kan bẹ̀ ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ gbà jẹnẹrétọ̀ mẹkánò òun la máa ń gbọ́ ń bẹ̀ láàárọ̀ lọ́sàn-án lóru 24/7 òun ló máa wà ń bẹ̀ àkọ́bí ara sí àjárakún akànpá àwọn èèyàn ń gbàbẹ̀ ni now nígbà táwa rí i pé ọmọ tí tó ti ń lọ tó ti ń pẹ́ tán pé àwọn èèyàn báyìí táwa gbọ́ information wípé àwọn òyìnbó ní máa wá síbẹ̀ lóru lálẹ́ a wá síbẹ̀ à ń láti kan gate a kan gate several times àwọn bọ́ọ̀sì ò kì í jáde sí wa a tún padà lọ ara àwọn tó wá ń gbé tàjọ tó wà ní àbá tó very close to that àwọn gbà tí wọn bá ní phone number rẹ̀ wọn kì í dá lóhùn ẹ̀yin náà sì mọ̀ pé wọ́n ń gbé bíi wọ́n ní okay adákẹ́ àṣẹ anything àgbò pé ìyẹn ti lọ pé a sì tún máa wọ́n bò ńgbà tí ọ̀rọ̀ ti Bódìjà wá ṣẹlẹ̀ àwa rí i pé ọ̀ràn mọ́lélẹ́ yìí àárín náà láti máa wá wòra wa the first thing ni pé àwa decide community wa decide pé ká kọ lẹ́tà kí lọ́ọ̀yà bá wa kọ lẹ́tà sí ọlọ́pàá kí wọ́n wá bá wa wo ohun tí ń bẹ nínú ilé àárín yẹn kan máa jáde níbẹ̀ wọ́n á wọlé wọ́n á jáde mìkánò sì ń ṣiṣẹ́ 24/7 how come so lọ́ọ̀yà wa kọ lẹ́tà yẹn a máa send ẹ̀ sí wọ́n wá kọ lẹ́tà sí DPO wọ́n kọ lẹ́tà sí commissioner of police a dispatch lẹ́tà DPO a dispatch ẹ̀ fún ní ọjọ́ Thursday yìí àwa lẹ́tà ti TP nígbà tá a débẹ̀ ọlọ́pàá yẹn láti dá wa padà wípé a rọ́ǹgì nípa bá a ṣe present lẹ́tà wa wípé a gbọ́dọ̀ kọ lẹ́tà sí CP ni ká wá kọ́pì DPO kì í ṣe pé a kọ lẹ́tà sí DPO a wà lọ kọ pé lẹ́tà CP pé kọ́pì CP pé CP lọ̀gá CP là address lẹ́tà sí tí a wà sọ pé a kọ́pì DPO for that òun ò lè gba lẹ́tà lọ́wọ́ wa ká lọ represent as at that time ọlọ́pàá Àkóbọ̀ ti gba lẹ́tà lọ́wọ́ wa so àwa agree lórí pé nígbà wo ni wọ́n wá agree pé okay àwọn lọ wo ilé yẹn láti lọ pé àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti wá wo ohun tó bẹ nínú ilé ní àná àjọ agree pé tó bá di lónìí ta ní landlord meeting pé ká wá wo ibẹ̀ nígbà tí a lọ sí ọlọ́pàá police station ní Àkóbọ̀ wọ́n wá fi ọlọ́pàá wọ́n fi tẹ̀lé wa DCO àti àwọn ọlọ́pàá kan wọ́n fi tẹ̀lé wa nígbà tá a débẹ̀ tá a mọ̀ pé ilé yìí ni àwọn náà mọ̀ pé n tójú àwọn rí kí wọ́n tó rí géètì yẹn a wà ń bẹ̀ for more than 30 minutes tá à ń gbá géètì pẹ̀lú bá a ṣe ń gbá tó kò sẹ́ni tó ẹ sí wa a dẹ̀ mọ̀ pé jẹnẹrétọ̀ sì ń dún abẹ́ wa gbà wá ní so pẹ̀lú agídí tá a sábẹ̀rẹ̀ sí ní gbá géètì ọ̀bọ̀n yẹn wà force láti jáde sí bọ̀wọ́ kan wà force láti jáde sí wa ó jáde sí wa ta ló ń gbé bí ọlọ́pàá introduce ara pé àwọn làwọn ọlọ́pàá pé láti bí nǹkan kan pé àwọn láti Àkóbọ̀ pé kí wọ́n tẹ̀lé àwọn wá sí àwọn fẹ́ rí ọ ní police station ọ̀hún ágì pé kí ni wọ́n fẹ́ rí òun sí sọ̀rọ̀ kí ni òun ṣe òun community crime kí ni argument wọ́n inter realize ni pé this particular boy tó jáde sí wa yìí ó ń claim during the time tí wọ́n interrogate ó ń claim pé Nigerian lòun pé nupe òun ni òun but the way the boy say look ọjọ́ Malian but nobody agree àmọ́ tó máa ń lé wọ́n sàmú lọ sí police station wọlé ọlọ́pàá wọlé ẹnu gate ní gbogbo àti sọ̀rọ̀ báyìí wọ́n sà tú wọ́n rọ̀ wọ́n tú wọ́n mú lọ àwọn méjì we went to the police station Àkóbọ̀ police station when we came nígbà táwa débẹ̀ DPO didn't follow us ẹni tó wá tẹ̀lé wa DCO ló gbélé wa kí DPO wá ń bẹ̀rẹ̀ sí investigate pé iṣẹ́ wo ló ń ṣe ó ní mining ó ní òun going to mining
DP wa ọ̀ràn lélẹ́yìí o tọ́yẹ pé ọ̀rọ̀ máìnì lélẹ́yìí bẹ́ẹ̀ ni wípé tọ́yẹ pé ọ̀rọ̀ máìnì lélẹ́yìí a jẹ́ pé kèsì nǹkan tí òun ó dùn lọ́fíìsì òun tó wọn wò òun ní láti gbéra àwọn wọn lọ arrange mọ́tò wọn náà wọ́n tún gbé padà pẹ̀lú DPO everywhere àtàwọn ọlọ́pàá tí wọ́n wà fully armed wọ́n wà force wọ́n bí léèrè kan tó wọnú ilé yẹn pé kí ló wà nínú ilé yẹn ó ní nǹkan táwọn fi máa ń ṣe mining òun làwọn bẹ material táwọn máa fi ń test mining materials ok àwọn olè jọ ń ṣe ọlá mẹ́ta ẹnì kẹta dà ó ní kò sí ilé ọlá méjì làwọn available kí ló tún wà bẹ́ẹ̀ kọ́ jẹ́wọ́ o ó ní ẹni tó wà bẹ́ẹ̀ náà ní pẹ́pẹ́ so wọ́n á fún ní full search warrant wọ́n ní ká lọ àwa débẹ̀ nígbà tá a débi tí wọ́n ṣe báyìí ẹ máa rí fọ́tò nígbà tá a débẹ̀ ọ̀rọ̀ àwọn ọlọ́pàá yẹn àwọn ń rìkọ́ọ̀dù gbogbo fídíò yẹn but they said no àwa àgbọ̀dọ̀ rìkọ́ọ̀dù wọ́n bẹ̀rẹ̀ sí ní bá a jà pé àwọn làwọn ní access pé our community à ní access pé à ní access láti wù pé à ní láti fídíò rẹ̀ but a gbogbo alárí bẹ́ẹ̀ full mining laboratory kò ń sọ̀rọ̀ 100 million ní equipment ń bẹ nínú ẹ̀ billion kò sọ̀rọ̀ million tí wọ́n wọ billion of naira nígbà tí wọ́n wá dé tí bọ̀bọ̀ yẹn wá rí tó dé ọ̀lọ́gá BP ó confam pé agbára àwọn ò lè kọ́ eléyìí àwọn lọ so wọ́n ń bọ̀bọ̀ yẹn wọ́n á mú lọ eventually àwa wá insist pé àṣà dùn pa síbẹ̀ àwa insist pé àdépọ̀ pé a fẹ́ mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tá a débẹ̀ àwọn bọ̀bọ̀ yẹn tí wọ́n méjèèjì tí wọ́n kó àwọn darapọ̀ àrà situation wọ́n kó díẹ̀ lára àwọn tí wọ́n kó tí wọ́n rí kó nínú wọn wọ́n rí kó àwa náà wá ń fi ọgbọ́n bí wọ́n ṣe ń wọ yàrá kọ̀ọ̀kan building 2 flats ní a particular flat ni wọ́n equip pẹ̀lú sophisticated machine àti AC tó ní agbára ń bẹ̀ so àwọn á ní pé pẹ̀lú bọ́ọ̀sì lọ ọlọ́pàá DPO wá láti pe àwọn special court tí Ṣèyí Mákindé tó involve wọ́n invite wọ́n tún wá padà ló jẹ́ ìgbà kẹta. Ìbàdàn lélẹ́yìí ti ṣẹlẹ̀ o lẹ́yìn ìgbà tí bọ́ǹbù yẹn ṣẹlẹ̀ níbi 2 weeks ago ni o Ìbàdàn lélẹ́yìí tún ti ṣẹlẹ̀ o ẹ bá wa pín ètò yìí I'm pretty sure pé 80% lára àwọn ará Ìbàdàn wọn lè gbọ́ kínní ó yẹ kí ìjọba ká máa gbọ́ nínú news kákàkiri kán máa gbé kákàkiri mo sọ nínú program tí mo ṣe wípé nísìnyí gangan tí mo ṣe kọjá àwọn landlord àdúgbò vigilante àdúgbò ọlọ́dẹ àdúgbò ó yẹ kó máa mọ oníkálukú in short níbi tọ́rọ̀ yìí dé pẹ̀lú ọ́díò eléyìí àwọn ilé kọ̀ọ̀kan wà gan tó yẹ kó jẹ́ pé ọlọ́pàá máa tẹ̀lé wọn lọ láti lọ máa ṣàṣì kí ló ń ṣe ń bẹ̀ including companies including àwọn iléeṣẹ́ ẹ máa gbọ́rọ̀ yìí ó máa tó débi ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ máa fura o ẹ máa fura ìfura wo ni pé àwọn ìjọba wa gangan bó ṣe ń fi ẹ̀mí èèyàn tàfàlà ìyẹn lè máa fi mọ̀ wípé ẹ̀mí èèyàn kankan ò jọ àwọn pípù yẹn lójú gbogbo wọn dè ló mọ nǹkan tó because iṣẹ́ yẹn ó ń ṣe fún wọn àwọn náà ní nǹkan tó ń gbà ń bẹ̀ tí ò bá débẹ̀ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ń sọ lọ yìí ẹ jẹ́ ẹni tó débẹ̀ lélẹ́yìí ó ṣojú mi kòrókòró òun ni ọkùnrin tó ń sọ̀rọ̀ yìí. pẹ̀lú ACP assistant commissioner of police òun náà tẹ̀lé wọn wọnú ilé àwọn náà rí pẹ̀lú sójà ọlọ́pàá wọ́n sì insist pé we should not video nǹkan kan níbẹ̀ yẹn àgbọ̀rọ̀ take nǹkan kan níbẹ̀ àwọn nìkan ní access fúnra wọn ní ẹ̀ mọ̀ pé Chinese ló ní company yẹn àwọn àti bọ́ọ̀bù gbogbo wọn ni wọ́n wá síbẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ta wu gbogbo everything in conclusion wọ́n wá ní àti bọ́ọ̀bù pé kò sí bọ́ọ̀bù tó lè pa ara níbẹ̀ pé bọ̀ gbogbo material ti mẹ́bí àwọn ó take sample wọ́n lọ investigate níbẹ̀ now àwọn wà bí wọ́n lérè pé ta ló fún wọn ní authority wọ́n ní ta lọ̀gá wọn láwọn lọ́gà wọn disclose ọ̀gá wọn fún wa wọ́n ní wọ́n fi àwọn síbí ni ta ní ọ̀gá wọn kí ni wọ́n ń ṣe wọ́n ní àwọn làwọn àwọn tí ń bá mine materials minerals tí ń bá mine àwọn làwọn ṣe test fún it is a big company owned by a Chinese federal government of Nigeria cannot tell us pé that company gidi ni nínú ilé tá à ń gbé nínú ilé because fúnra àwọn sójà àti ló gbé nínú estate again estate ní what these people are doing pé they cannot do it ní China so along the line àwọn ọlọ́pàá àtọ́ that team of kilopep the team of investigation tó wá investigation tó wá àwọn sọ pé okay
àwọn ti confirm pé bó ṣe wá pé nígbà táwọn ògbónú lè kò sí ní lè jọ bọ́ọ̀bù ń bẹ́ o ṣùgbọ́n nígbà tí wọ́n ti ń tan AC so as it is now àwọn ní láti gba materials yẹn àwọn lọ test fún náà ta ló fún wọn ní lancet pé kí wọ́n máa operate company ní residential area ládùúgbò nínú àdúgbò wọn aláwọ̀ àwọn ṣe kankan ok tó yẹ pé ọmọ ní tó máa bí wọ́n fún wọn ní asset line lancet láti lè operate mining laboratory kí ló fún ṣé wọ́n tún wá fún wọn ní lancet pé ládùúgbò yìí ni kí wọ́n ti máa operate laboratory residential area àwọn àní ọlọ́pàá á ní nígbà tí wọ́n bá investigate bóyá sójà bóyá àwọn lọ́ọ̀yà ń bẹ ní lọ́dọ̀ federal government tí yóò sọ fún àwọn wípé bóyá wọ́n lè operate ní residential area pé but equipment ń bẹ bí o wọ́n ti gba bribe pé but AC gbọ́dọ̀ mọ̀ wà ń bẹ̀ 24/7 ẹ̀wòrú that kind of kilo pẹ̀ the team tí wọ́n wá wọ́n agree lórí ara wọn à ń pẹ́ ẹ jẹ́ ká tẹ̀kì díẹ̀ kí ló kọ rẹ̀ àwọn kan sọ pé káwọn jẹ́ àwọn tẹ̀kẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí disagreement wà lára ara àwọn tó fún anẹ́dẹ̀ ok wọ́n ti lọ pẹ̀lú àwọn people yẹn nísìn wọ́n tẹ̀kì sample àwọn minerals. wọ́n ti lọ gbowó. àwọn equipment ń bẹ́ẹ̀ wọn àfi mọ́tò wọ́n ti lọ gbowó ọmọ Yorùbá ẹ má sùn àwa là ń tara wa òyìnbó òdèdè wa kó wa lẹ́rù àwa náà la tara wa fóyìnbó òun náà lélẹ̀ ìṣẹ́rí pé disagree wà láàrin wọn. Àwọn kan máa ti lọ gbowó ọmọ Chinese lọ ló ní nǹkan tí dúdú ò lè dánwò ní China ẹ tún wo ìmí ló ń bọ̀ yìí o tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gbọ́ wọn ò fura bọ́ eléyìí sì gbogbo wa la gbọ́ gbogbo wa èmi gbọ́ ẹ̀yin gbọ́ o èmi náà ti ṣe ti tèmi ẹ jẹ́ ká sẹ́ǹdẹ̀ ká jù síta ká pariwo so that Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ àwa ń sọ tiwa mélòó la ti sọ tó dẹ̀ jẹ́ pé ó ti rí ó dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìfura òun ni oògùn àgbà ẹ jẹ́ ká pariwo sí orí àwọn governors yìí ẹ jẹ́ ká pín àwọn nǹkan ó ti wò ó ń bì kan kò mátà ẹ tún pín àmọ́ ibi tó máa dé tán máa ti tẹ́wọ́ gba nǹkan yìí. Now. wọn àti mọ́tò kékeré kó wá sà àmọ́ bó ṣe wọnú community yẹn. Àgbàmì òṣèlú. Now òun láti láàárọ̀ inú mo fẹ́ kí a farabalẹ̀. ó ní ọmọ bó ṣe wọnú community yẹn because àìmọye ìgbà tó jẹ́ pé trailer ló máa wọnú estate trailer tó máa wọbẹ̀ òru ló máa wọbẹ̀ òru náà ló máa fi jẹ́rù tó wà ńbẹ̀ ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ tí arákùnrin yìí ẹ gbọ́rọ̀ tó sọ ẹ gbọ́rọ̀ tí arákùnrin yìí ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ ẹ rí wípé ó ga gan ni bọ́ aburú ò ní ṣẹlẹ̀ sí èmi àti yín ní agbára lọ́wọ́ Ọlọ́run. Now láì má di ọjọ́ òṣè mú solókùn ẹ jẹ́ ká sáré ṣe cup of tea ká wá play the last one torí mi ò ní fẹ́ jẹ́ kó tiẹ̀ kò ní short tó gbọ́dọ̀ ju bí 30 minutes or 35 minutes ká tó mú wá bọ́ ẹ jẹ́ ká sáré ṣe cup of tea kó tó di wípé a máa mú ẹyọ kan tó kù wá. Ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì rẹ̀ tọ́jú rẹ̀. Zabi Life Saver Foundation àánú lolówó fi rán wa la fi ń sọpẹ́ fọ́lọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. Lóòótọ́ ẹ̀yin gan lè jìká tí ò jẹ́ kó rí ó jábọ́ lórí ìkànnì Zabi Life Saver Foundation àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn ẹ̀yà èdè àti àwọ̀ṣe rárá. sẹ́ẹ̀rì bọ́lọ́hún ṣe ń lò wá lórí ìkànnì Zabi Life Saver Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ye ìgbà láti yọjú tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣewá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká gẹ́gẹ́ bí èrò wa ní Zabi Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i ló já mọ́ lógun fún gbogbo ẹ̀yin eléyìí ojú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀síwájú sí i ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé number 6 Bremer Street Sabo Ṣàgámù Ògùn State tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Zabi Life Saver Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà
wà lágbàáyé. Account number 579-868-6013 FCMB. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́ pé +234-708-434-5696. Bákan náà ni ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́ pé Dr. Zabby gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Zabby Lifesaver Foundation. Àánú ló jẹ wá lógún. Ní agbára lọ́wọ́ Ọlọ́run ó wà ní kọ́sẹ̀lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa dá sí ọ̀rọ̀ foundation wa lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀ ní dáwọ́ oúnjẹ fún wa jẹ àwọn ọmọ àrọmọdọ́mọ wa lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀ ní gbégbá bára. Now ẹ jẹ́ ká wá lọ sí last video. A kú oríire àwọn ọmọ Yorùbá, wàhálà wa, ìlọ́gun wa, àìsùn wa mo mọ̀ pé kò ní gbé lágbára lọ́wọ́ Ọlọ́run. Ṣe tí wàá rí nsìn Fúlàní gan ló tún ti lọ ń report wa, Fúlàní ló lọ ń give report àwọn ọmọ Yorùbá pé ẹ má pa wá. Kí ló ń ṣe fún wọn? Now ẹ jẹ́ ká wá lọ síbi tí National TV tó ti gbé ọ̀rọ̀ àwa Yorùbá yìí náà wípé àná ọ̀sùn sẹ́ wọ́n máa ṣe ń exist àlàkù oríire. Ẹ jẹ́ ká máa kanlẹ̀kùn yẹn àní lágbára lọ́wọ́ Ọlọ́run ó ti di dandan kó ṣí, ó máa ṣí, ó ti di dandan kó ṣe kíni, ó di dandan kó ṣí. Now ẹ jẹ́ ká sáré lọ yẹ̀ wò. For secession from Nigeria, armed with placards bearing varying inscriptions, the protesters called for the emancipation of the Yoruba nation in the wake of the ongoing economic hardship and rising cost of living. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ọ̀rá ìdìbò pé eléyìí Rising cost of living. I mean, this is what we're seeing now. I was just asking you if Sunday Igboho is back, and he's still in Germany at this point. But this sounds like but it's what's happening right now. Rising cost of living. I mean, this is what we're seeing now. I was just asking you if Sunday Igboho is back, and he's still in Germany at this point. But this sounds like but it's what's happening right now. Well, hold on one second. In the meantime, an old video has surfaced showing Vice President Kashim Shettima bemoaning the level. No, adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe promise wípé ó wá kù sí èmi àti yín lọ́wọ́ àti wá ṣe ní pápápá so that a lè fi ránṣẹ́ sáwọn ibi tó yẹ ká fi ránṣẹ́ sí. Brother mi àti sister mi, eléyìí tá a wà ní a nínú ọdún ìṣe orí ayọ̀ ìdùnnú tá a kó wọbẹ̀ kò ní gbọ̀n sọnù lọ́wọ́ wa. Òkè báyìí ni òun náà ni ẹ wo ibi tí wọ́n ti sọ yẹn. Ẹ lọ wo iye millions tó máa wò yẹn lẹ́ máa fi mọ̀ wípé orí òtítọ́ la wà sẹ́ Yorùbá nation kò lè kú but ó gba ọgbọ́n. Wọ́n ní ẹni tí ò bá tó nínú tó bá ń dènà jẹ ni àjẹkùn ìyà ló máa jẹ. Mo kí gbogbo àwọn tó jẹ́ pọ́n dúró lórí òtítọ́ wọ́n dẹ̀ yìí ń ṣiṣẹ́ yìí lọ ní takuntakun tí ò sú wọn tí ò rẹ̀ wọ́n tó hàn gbójú jáde a kí wọn wípé wọ́n kú òfin ọmọ ènìyàn ṣe. Bẹ́ẹ̀ náà la kí bàbá wa Akíntóyè, a kí bàbá wa ṣe Sunday Igboho ṣá àti gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń wà lábẹ́lẹ̀ especially lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ yìí. Àwọn meeting gba nǹkan gbè, àwọn meeting tó lè gbé tó gbọ́dọ̀ gbé báàgì wọbẹ̀, àwọn meeting tó lè mú fóònù wọbẹ̀ ó ń lọ lọ́wọ́lọ́wọ́ mo fọlọ́run búra ó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti lè wípé báwo la fẹ́ kúrò nínú oko ẹrú yìí. Òun náà ni gbogbo eléyìí náà mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run àwọn tán ní wọ́n kó wọn lọ sọ́dọ̀ olóṣèlú ni wọ́n gbà wọn lọ sọ́dọ̀ olóṣèlú wọ́n ṣe kinní kan lọ́dọ̀ olóṣèlú. Àwa mọ nǹkan tá à ń ṣe ọgbọ̀ngbọ́n ni màálù làgbàlagbà fi ń sá fún màálù. Òun ní ọ̀rọ̀ ilẹ̀ yìí alẹ́ ní tí ò bá tó nínà tó bá ń dènà dè ni ó máa jẹ àjẹkùn ìyà. Bọ̀ kí tiwa má bá wa rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká nígbàgbọ́ kí gbàgbọ́ yẹn kó wa mú wa lára dá. Ẹ jẹ́ ká wo àwọn Biafra wọ́n mà ṣì wà ń bẹ̀ wọ́n mà ṣì ń lọgùn. Àwọn náà ń kanlẹ̀kùn wọn ò fìgbà kankan dúró wọn ò fìgbà kankan sọ wípé òkè ibi tá a bá dé yìí àṣemọ́ no kí ló wá ń ṣe àwa Yorùbá tó jẹ́ wípé ìbẹ̀rẹ̀ la ní a máa ní start a máa ní finishing ni
torí ẹ̀ mo mọ̀ wípé gbogbo wa pátápátá ni nǹkan yìí ń ṣe ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ wa dayọ̀, ọ̀rọ̀ wa ò ní dìbànújẹ́. Mo ní kí n ṣe bóyá yẹ ká ṣe ni ká ṣe ní pápápá so that ẹ lè bá wa pín sí gbòòrò. Ẹ ṣé gan ni, God bless you. Bí báyìí ni máa mú eléyìí dúró wá lọ́jọ́ títí òní la máa mú dúró sí. Gẹ́gẹ́ bá yín sọ wípé a fẹ́ ṣe ní pápápá ni. Ẹ bá wa like, ẹ bá mi fi comment sílẹ̀. Fúlàní ti lọ report ọmọ Yorùbá báyìí o. Ọ̀hún dẹ̀ tí ìbẹ̀bẹ̀, wọ́n máa ìbẹ̀bẹ̀ ju bẹ́ẹ̀ lọ. Tó yà gan tán máa kọ́ sórí orí soundboard lọ́dọ̀ wọn wípé gbogbo street pé a ṣe bẹ́ẹ̀ mọ́, a ti ń bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Torí pé kí ni tá a bá dá dúró náà, tá a bá sọ wípé a lè lé gbogbo ẹni tó ọmọ Haúsá, ọmọ Ìgbò náà, bọ̀ òfin máa wà. Ìwọ tó bá lè tẹ̀lé òfin àti ìlànà, ìwọ ló lè gbé nínú ìlú wa. A máa jọ bára wa ṣe business, but òfin láti wà, òfin tó dẹ̀ jẹ́ wípé ó máa lẹ́sẹ̀ ńlẹ̀. Kò ń ṣe irú òfin Nàìjíríà tó jẹ́ pé wọ́n máa ṣe òfin yẹn kò ní ó ṣe òfin but òfin yẹn ò exist. Ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀, wọ́n ṣe òfin but òfin yẹn ò exist. Now, ìyá mi àti bàbá mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi, ibi báyìí la máa dúró sí ní ọjọ́ títí òní. Oníyàn ṣe, ọlọ́bẹ̀ ṣe. Ẹ̀yin tí ẹ̀ ń bá wa pín náà, ẹ ṣé gan ni, God bless you. Ọwọ́ wa kò ní kan ìsàlẹ̀ àpò ní agbára ní ọwọ́ Ọlọ́run. Ó dìgbà kan náà, one love, bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.